Bola Tinubu hear this warning. Primate Babatunde Elijah, olórí ìjọ INRI ti ṣèkìlọ̀ ńlá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àjọṣepọ̀ lórí orílẹ̀-èdè yìí àti olórí ìjọba Amẹ́ríkà Donald Trump gan ni wòlíì torí ẹ̀ jáde. Bó ti ṣe ń sọ náà ló ń fi Ọlọ́run búra wípé bí ọkùnrin tó fẹ́ lágbára jù lágbàáyé ṣe ń bá kinní òun lọ, àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé òun ni yóò lé wọn nípò wọn. Bẹ́ẹ̀ Tinubu àkànbí ọmọ ìyálọ́jà gbọ́dọ̀ kíyèsára kí omi má bàa tẹ̀yìn ògbìn lẹ́nu lójijì. Gẹ́gẹ́ bí agbátẹrù ètò orí afẹ́fẹ́ rẹ̀, ọ̀gbẹ́ni Ọ̀ṣọ́lúwatósìn Ayodele ṣe gbé síta lórí ẹ̀rọ ayélujára. Ó ní wòlíì ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó má gbé ọkàn lé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà rárá. Ìyẹn Donald Trump, nítorí ọkùnrin yìí kò ní èròǹgbà rere sí Tinubu àti àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tó kù. Ó ní nǹkan tó ń rí ni pé Trump ń gbèrò láti kọlu àwọn ààrẹ orílẹ̀-èdè adúláwọ̀, bẹ́ẹ̀ kò yọ ìjọba Nàìjíríà sílẹ̀ o. Ó ṣàlàyé pé kì í ṣe ọ̀rẹ́ ni Trump fẹ́ bá Bọ́lá Ahmed Tinubu ṣe, bí kì í ṣe ìjàmbá. Ó tẹ̀síwájú pé kò sí nǹkan tí ààrẹ Tinubu lè máa ṣe báyìí tí Trump ò ní padà tako lọ́jọ́ iwájú. Fún ìdí èyí, ó ṣe ń kìlọ̀ wípé Amẹ́ríkà ò wá láti ràn ẹ́ lọ́wọ́, dípò bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbèrò láti yọ ẹ́ kúrò nípò ààrẹ. Bákan náà ni wòlíì gba àwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn wípé kí wọ́n mójútó àwọn ilé ẹ̀kọ́ gíga, ìyẹn fásitì orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ kí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò má sùn lọ láwọn ìpínlẹ̀ wọ̀nyí: Àbújá, Lọ́kọ́jà, Benue, Kogi, Edo, Ògùn, Katsina, Adamawa, Kano àti Sokoto, nítorí ó ṣeéṣe kí wọ́n rí ìkọlù. Bẹ́ẹ̀ ni wòlíì ti sọ̀rọ̀ nípa pàtàkì olórí ọmọ ogun. Ó ní kí ìjọba Nàìjíríà má fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò rárá o, nítorí ìkọlù àti ìpànìyàn ń bọ̀ láàrin àwọn olóṣèlú orílẹ̀-èdè. Fún ìdí èyí, kí kálukú gbáradì gidigidi. Lákòótán, wòlíì ti sọ tẹnu ẹ̀, ìyókù ọwọ́ àkànbí ọmọ olódòdó ló dẹ̀kù sí báyìí.